Ogun fún èyíkéyìí nínú àrùn tó ń da obìnrin láàmú tí ò jẹ́ kóbìnrin lóyún. Gbogbo nǹkan tó bá kó jẹ́ ìpèníjà kódà kó jẹ́ páyé ló wà nídìí ẹ̀. Bá mi wá kán. Ogun yìí dàbí ilẹ̀ tó ti ṣá tí ò lè wù nǹkan mọ́. Tẹ wá fi ajílẹ̀ sí iṣẹ́ kó máa wù nǹkan. Wàá finú ṣoyún wàá fẹ́yìn gbọ́mọ kan gbàgbé gbogbo ìpèníjà. Bá mi gẹ́ẹ̀tì kan ọ̀jẹ̀jẹ̀lẹ̀ ewé igi apá pẹ̀lú ẹ̀rù àwọ̀nká pẹ̀lú bàká pẹ̀lú egbò tẹ́yọ̀ ìkódẹ méje ìyẹ́ agbe méje ìyẹ́ àlùkò méje kànáfùrù ìyèrè ewé òwú akẹṣẹ gún gbogbo nǹkan wọ̀nyí lágúnmu kó sá kó gbẹ sí bòjì tó bá ti gbẹ sọ di páúdà bí èlùbọ́ ṣíbí kan láàárọ̀ pẹ̀lú ẹ̀kọ gbígbóná àbí kó máa fi omi tó lọ́wọ́rọ́ lò ó wà effective gidi farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ tán ìgbọ̀rọ̀ balagbada fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa ẹ fi ajá àti òmùra ẹ fi tawá lọ́rẹ ní organization wa a nídìí ajá àti òmùra ẹ fi tawá lọ́rẹ ẹ dẹ̀ bá wa dá sí ètò mọ́sálásí tí à ń kọ́ lọ́wọ́ ẹ bá wa dá sí onítọrọ onísìsì a nídìí ìrànlọ́wọ́ yín bí sínú láì tààlà ẹni tó bá dá sí tọ́lọ́hún tó dá sílé ọlọ́run àkọlé fún lẹ́yìn ayé àtàlùkẹ́ àmọ́ àdúrà wa gbà so farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ ẹ dẹ̀ gẹ́ẹ̀tì anta black seed powder black seed oil àti seitun virgin olive oil àwọn nǹkan wọ̀nyí à ń tà á dẹ̀ ní àwọn halal powder tí ò lẹ́bọ lẹ́rù kì í ṣoṣólẹ̀ kì í ṣẹ̀yọ́nú ayé kì í ṣèmùlẹ̀ àgbà kì í ṣẹ̀bẹ̀ àgbà ó bẹ́ anybody tọ́wọ́ ẹ bá tẹ àwọn powder yìí bí í sí ní láìta alá solid barrier máa wà láàrin wa àti evil world monitoring spirit ò ní rí ẹ mọ́ ẹ̀mí òkùnkùn á jìnnà sí ẹ wàá dẹ̀ wàá rògo ẹ lò powder tó dání èyí tí wàá mix mọ́ cream èyí tí wàá dà sí ọṣẹ èyí tí wàá máa fi oyin lò bí í sí ní láìta alá ẹ get miracle leaves ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf wọ́n tàyàn lọ́fà ní ọfà tó ti pẹ́ lára ni àbí pé wọ́n fún yàn ní nǹkan jẹ lójú wọn ẹsẹ̀ wú ikùn wú ni wọ́n gbé nǹkan sínú wúńbù obìnrin ẹ gẹ́tì ẹ̀ ikú nìkan ni miracle leaves ò lè wò prevention ni treatment ni kí ọ ní bí ọ̀lẹ̀ wọn àméjèèjì ẹ̀ láti nílé ẹ̀ rí ó wà halal gbogbo product wa ló wà halal ló dẹ̀ gba láàbù kọjá ló wà scientific approved ẹ ti rí so made in India packed in South Africa ẹ gẹ́tì bulldozer melt fibroid ó tún ṣiṣẹ́ fún blockage tube ẹ get memory booster ìsọyè àti fún ọmọdé àti fún àgbàlagbà kódà kó ẹ páyé ló fẹ́ kó láàká èèyàn ẹ get caterpillar fún ẹni tí hormonal imbalance ń dà láàmú àbí sọmúroro náà ni hormonal imbalance àbí ẹ̀dà sperm leakage àbúláwọn infection tí ò jẹ́ kó lè conceive ẹ get ẹ ọkùnrin tí ò wá lè gbéná wọlé dáadáa get caterpillar àti transformer àti miracle leaves mẹ́tẹ̀ẹ̀ta kó máa lò papọ̀ wà á lè gbéná wọlé dáadáa low sperm count weak erection àtún wá ní àwọn special package tá a máa ń ṣe fún ọkùnrin tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ àti fún ẹni tó ní diabetics àti fún obìnrin tó ń wojú ọlọ́run bá fọ́mọ gbogbo àwọn product wa yìí la ní special package tá a máa ń ṣe lórí ìpèníjà tó bá òkú dojú kẹ̀dá ètò àdúrà wà fún wa tá a máa ń ṣe ètò sàárà wà bẹ́ẹ̀ ni àwọn halal powder wà tó jẹ́ pé àwọn ò ní fìtọ̀fọ̀gbẹ́ àní sí crefg fún yín láti evil world àwọn halal powder tó legit wà tó lè fi kojú èyíkéyìí nínú ìṣòro both natural and spiritual problem ẹ contact Global Dahiratu Dhikrlahi ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 ẹ WhatsApp wa lórí +2 ọkẹ́ pè wá lórí +234 810 913 1425 a wà ní Mádàgbà Òkè Ògùn Mádàgbáyún Ìbẹ̀jùlẹ́kì Ẹ̀pẹ́ expressway Lagos ibẹ̀ la wà kò sẹ́ni tó pè wá ta ní dálò tó ra àjẹ́ nǹkankan látúnṣàkó àǹfọ̀ṣàkùn wà alámùbímọ ní takọ̀ fi fídíò ìránṣẹ́ gbogbo ẹni tó ń wojú ọlọ́run bá fọmọ kí wọ́n lè jàǹfààní ẹ̀ kí wọ́n náà lè gbà ládàá gbogbo èmi àti yín àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí ẹ̀ ní mọ sàárẹ̀ ọmọ àtàwa yìí náà bí isinillahi ta'ala inna li izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí o mọ́ sálámù wa ilal liqa'i.